Alase Nimi ire nǹkan ìwọ wo ló ní àgbàdo lílọ̀ nílé èyí táwọn Haúsá máa fi ń ṣe tuwo masara mi ò kọ́ yín tuwo masara o nǹkan tí mo fẹ́ kọ́ yín lénìí it is called Kokoro la fẹ́ kọ́ yín so àgbàdo tó bá dẹ̀ lọ òun ló máa fi ń ṣe òun lélẹ̀ báyìí so ẹ bá ṣe fẹ́ kó pọ̀ sí ni ṣóyẹ yín òun nílé àgbàdo lílọ̀ the next thing tá máa bù sí kò ju kíní lọ sugar ẹ bu sugar sí so that ó máa ṣe kíni ó máa dùn dáadáa máa wá mix ẹ̀ pọ̀ báyìí so nísìnyí omi wa ti hó dáadáa kí ni mo bù sí bíbáyìí ìyẹn ló ń pè ní cornflour yẹn àgbàdo lílọ̀ òun lélẹ̀ àti sugar ìwọ tó bá láì kí kókóró ẹ máa ta ẹ rọra da àtàgùgù sí báyìí ó ti tán àmọ́ wá rọra mix ẹ̀ díẹ̀ tó yẹ yín àmọ́ fún ní good mix báyìí. Máa pàpẹ̀tẹ̀ normal bẹ́ẹ̀ ṣe máa ń ṣe sẹ̀mó àbí àmàlà fún àwọn tá máa ń pàpẹ̀tẹ̀ nǹkan mi so òun lélẹ̀ ẹ máa dissolve ẹ dáadáa so kò ń ṣe rírọ̀ṣì bẹ́ẹ̀ yẹn so ní báyìí omi wa ti hó ẹ ti rí dáadáa pé omi yẹn ti hó bẹ́ẹ̀ yẹn so that kò ní over ṣàn jù ó yẹ yín a lè wá ṣẹ́ omi yìí ní díẹ̀ ní ráńpẹ́ mo ti ṣẹ́ àmọ́ wá dà á sí gẹ́gẹ́ bá a ṣe máa ń ro sẹ̀mó àbí àmàlà náà ni ṣáájú mi lọ́wọ́ sí i ṣẹ́yẹ àmọ́ wá máa tẹ̀ a máa rò ẹ jẹ́ kó jiná dáadáa ṣe mọ̀ pé àgbàdo ni so ìdílé báyìí ẹ máa yí pọ̀ ẹ máa yí dáadáa ẹsì rí pé ó ti ń tìkì bọ̀. eléyìí làwọn Haúsá ń pè ní tẹ́rìgì ẹ máa bù tó bá jẹ́ pé túwó mọ́sàrá lẹ fẹ́ ṣe mi ò kọ́ yín túwó mọ́sàrá lé ní mo kọ̀ yabara ní ẹ máa bù ẹ máa wá kọ́va ẹ̀yẹn á ó dáadáa á sè dáadáa ẹ máa tó wá dà padà sí ẹ tó wá fà mọ́ra bí sẹ̀mú so tuwo masara yẹn fi jìnnà yẹn bọ eléyìí kókóró la fẹ́ fi ṣe so you need to ẹ máa keep stirring ẹ kí tó máa fi sè dáadáa tó ń yé ẹ máa stir ẹ báyìí ẹ bá ti rí pé ó ti sè ó ti múrọ̀ ó ti le díẹ̀ ẹ máa wá cover ẹ àwa cover fún like 10 to 15 minutes tó yé yín tó bá ṣe pọ̀ sí ni o tó bá pọ̀ dáadáa tó bá yẹ pé quantity ńlá lẹ fẹ́ fi ṣe so timing yẹn máa yàtọ̀ sí tèmi ṣó ti yé yín so ẹ jẹ́ kó jiná dáadáa ẹ sì mú yín rọlẹ̀ so ní báyìí máa cover so that á lè sè dáadáa tẹ́ bá rí pé ó ti tíìkì jù you can add little water tó bá dẹ̀ tíìkì jù just cover it up but ní tèmi màá tó add little water torí mo fẹ́ kó tíìkì jù bẹ́ẹ̀ yẹn so that máa rí yí tí wọ́n máa padà wá so ẹ jẹ́ kó sè mọ́ra fún like maybe 10 minutes máa padà bọ̀. ṣe rẹ́gí ó ti tó like 10 minutes ẹ ti rí sìn láti ṣe ó ti ṣe kí ni ó ti jiná ẹ máa lò náà jẹ báyìí ó ti ṣe kí ni ó ti jiná dáadáa
ẹ má mind the potion. Bó ṣe rí báyìí sìn túwó masara ni ẹ̀kọ́ kẹfì pamọ́ kẹ lọ fi jẹ any soup, but a lè pè túwó masara because a ti add sugar sí. Mo kọ yabara ni o, màá kọ́ yín túwó masara àtọbẹ̀ tó fi ń jẹ ẹjọ́ mi. So ní báyìí ó ti ṣe kí ni, ó ti ṣe tán. Mo lè rọra. Ní báyìí ó ti ṣe kí ni, ó ti ṣe tán ní tèmi. Màá wá rárá ṣe kí ni, màá rọra paná díẹ̀. Màá wá mú flour àgbàdo lílọ̀, màá wá dà báyìí sínú neat bowl. Màá dà báyìí ó máa pọ̀ just like ẹ lè dá sí any surface tẹ́ bá fẹ́ or inú neat bowl báyìí. Èyí ni pé tí bá dà òun máa hold ẹ, kò ní jẹ́ kó lẹ̀ mọ́ ike fún mi because a lè sáré fi ṣe kókóró báyìí, a ní láti jẹ́ kó tutù dáadáa. Ṣó yé yín? So ẹlòmíì máa ń ṣe kíní ìmọ́jú, ó lè ṣe ní ìjọ́ kejì, ẹ dẹ̀ lè ṣe that same day tó jẹ́ pé ẹ máa gbé kalẹ̀ fún maybe like an hour or two kó fi lè tutù dáadáa. Ṣó ti yé yín? So nǹkan tẹ́ máa ṣe nísìn pé a fẹ́ dà á ni. It's not that stressful. It's worth the timing. And tẹ́ bá fẹ́ fi ṣe pẹ́fẹ́ máa fi ṣe tà náà. This is the process. Ṣó yé yín? All right. Gbóná gan. Be mindful, please. Oh shit. Gbóná. So ní báyìí nǹkan tá a máa ṣe next ni pé ẹ mọ̀ pé a ti dà raw powder sí abẹ́ ẹ̀, a máa tún wá dà sí orí ẹ̀ sìn high head láti lè jẹ́ kó tutù ní kíákíá kó dẹ̀ wú dáadáa so that kókóró yóò ní tíírín kò ní tíírín bẹ́ẹ̀ yẹn torí tí kókóró bá ti tíírín jù ó máa ń tètè jóná ni. So ẹ má ṣàwọn cornflour ìyẹn àgbàdo so ó ti rí bẹ́ẹ̀ yẹn torí eléyìí la máa fi ní ìdẹ tàbá ti dé process yẹn máa kọ́ wa. So ẹ jẹ́ ká gbélẹ̀ báyìí ká gbélẹ̀ fún like 2 good hours so that ó máa tutù dáadáa. Ṣó ti yé yín? Mo ń bọ̀. So ní báyìí ẹ máa wọ́n dàbí another aṣọ bẹ́ẹ̀ ni that yesterday bí mo ṣe tán kò tètè tutù and I needed to catch up. Very very important appointment, so I have to leave it till today. So ní báyìí ẹ wò kíní ta ṣe lánàá ìyẹn cornmeal wa àgbàdo wa lílọ̀ òun lélẹ̀ ta ti rò pẹ̀lú sugar a dẹ̀ wá da cornmeal sí should in case tẹ́ bá follow ẹ̀ látànà. So òun ní nǹkan tá à ń ṣe lé ní báyìí nìyẹn. So ti wá tutù what I'm doing now is mo fẹ́ bù pé tutù yìí ẹ máa wá bù báyìí. A fẹ́ ní ìdẹ́ ṣàmọ́ bíi pé ẹ fẹ́ ṣe dough nǹkan tá a fẹ́ form nìyẹn. So that kò ní wà messy ẹ máa ṣe díẹ̀ tẹ́ bá notice pé díẹ̀ mo bù báyìí half mo wá ọ̀rá ń fi powder tí mo fi sórí ẹ̀yìn mo ọ̀rá fi ní ìdẹ̀ dáadáa báyìí so that ó máa form dough ní kíákíá. But iṣẹ́ apá ni you need to knead it very well. So ẹ ti rí báyìí ẹ jẹ́ rọra gbélé sẹ́gbẹ̀ẹ́ kan báyìí. So I'll keep kneading like this. So a lè fẹ́. So tẹ́ bá rí pé ó ṣì ẹ ti rí ibo ń yí yín lọ́wọ́ àbí nǹkan tẹ́ kàn máa lò náà ni the flour.
So ní báyìí mo ti neat ẹ ti rí mo ti neat eléyìí dáadáa to do mo dẹ̀ ti neat work surface mi nǹkan tí mo fẹ́ ṣe ń sìn ni pé irú àwọn snacks báyìí ó máa ń dà ká máa lo healthy oil and one of the healthy oil tí mo mọ̀ is Sunola tó yẹ yín so ẹ rọra fi díẹ̀ sọ́wọ́ tẹ́ ti rí bí mo ṣe rọra fi ń ṣe kẹ́ fi pa ojú bọ́ọ̀dù yín àbí anywhere tẹ́ bá fẹ́ lò bóyá tray ni or anything eléyìí ni láti má jẹ́ kó wà kó máa gan bẹ́ẹ̀ yẹn mọ́ yín lọ́wọ́ so then a máa dà sínú frying pan wa sílẹ̀ mi ì sì tọ́nà sí o mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé yes so irú òróró ìsìn deep frying la máa fi ṣe oyè yẹn jẹ́ kó òróró yín pọ̀ díẹ̀ fún kíní kókóró yín so that a lè dín dáadáa kò ní jẹ́ pé ìtakọ̀ máa wà crunchy inú ò ní dín dáadáa so now ẹ wá rọra mú díẹ̀ ẹ ṣe kíni ẹ fi pawọ́ now ṣe ti rí pé mo ti fi òróró pa orí chopping board mi màá rọra rún cornmeal díẹ̀ sí èyí náà ni láti má jẹ́ kó sticky so òróró ọwọ́ mi náà màá wá bu díẹ̀ inú dough yìí ẹ ti rí màá wá ṣe kí nísìnyí àti fẹ́ bẹ̀rẹ̀ sí ní roll ẹ̀ ni so àkọ́kọ́ roll àwọn tíntìní díẹ̀ sí ibi ìbàyìí náà ó máa fẹ́ gan mọ́yàn lọ́wọ́ so that's why you need little cornmeal láti máa fi ṣe ọwọ́ báyìí àti òróró díẹ̀. ẹ wá ṣe báyìí sọ́wọ́ yín ẹ ti rí so nǹkan tẹ́ ẹ̀ ń ṣá láti fọ́ọ̀mù yín sìn ẹ wo shape yìí ṣó yẹ yín so ọwọ́ etí kókóró láti lè tínrín bẹ́ẹ̀ ṣe máa ṣe lélẹ̀ so màá wá rọra gbélẹ̀ báyìí ẹ ti rí pé ẹ ti rọra fọ́ọ̀mù ẹ̀ báyìí gúngùn bọ̀ nísìnyí afẹ́ kó gùn sí a máa ṣe báyìí so tẹ́ bá fẹ́ gẹ̀ẹ́tì etí yẹn ẹ rọra mú ọwọ́ yìí kẹ́ rọra ṣe báyìí ẹ máa rọra fi ọwọ́ yín rọra ṣe bí ọwọ́ ẹ ti rí fíńgà mi méjì mo rọra fi ń ṣe báyìí ẹ máa rọra fi máa yí etí ẹ̀ yẹn to give you that tail so ẹlòmíì máa ń pè àwọn míì máa ń pè ní monkey tail àwa side bíbá máa ń pè ní kókóró àwọn míì dẹ̀ máa ń pè ní Adunle so bá ṣe máa ṣe tip ẹ̀ lílẹ̀ tí dípò ti rí bẹ́ẹ̀ yẹn then you continue like this you continue the other tip too you do it like that so ẹ máa rọra so that kò ní break because ibi tí kò fi máa break ni pé kí kíní yín bá ti dáadáa so wá ti ṣe yẹn tán nìyẹn a máa rọra gbé báyìí ṣó yé yín so let me take another àtúrò lẹ́bẹ̀ yẹn ṣó yé yín just like that. tó bá tínrín jù tó bá fẹ́ gbé ó máa já so torí ẹ̀ mo ṣe sọ pé ẹ jẹ́ kó sanra díẹ̀ kò tún gbọ́dọ̀ sanra jù so that á lè dénú kíá so báyìí ẹ ti rí mo ń ṣe like this then you keep rolling tó bá ti fẹ́ já you can knead it back together tẹ́ bá ti rí pé èyí tẹ́ bù yẹn tó bá tètè ń já ẹ̀ tún hard mọ́ dò mọ́ ṣó ti yé yín so that's how you know. ẹ ti rí bóyá dúró tòun lélẹ̀ báyìí. gbígbé ẹ̀ tẹ́ bá ṣe ń gbé tó bá ń já that means pé dóò tẹ́ bù tẹ́ róòlù yẹn ó kéré. You can either do round like this. Oye yín mú báyìí round shape ẹ kàn fi edges yẹn ẹ kàn fi hook ara wọn báyìí ó ti yé yín báyìí that's it so I would like to do the rest off camera so bá ṣe máa ṣe lélẹ̀ either you do it straight or you do it in another shape so I'll see you later. Okay ní báyìí off camera mo sọ fún yín mo ti lọ roll ẹ bí mo ṣe fẹ́. So òróró mi dẹ̀ ti gbóná mo ti gbé òróró kaná ẹ mọ̀ pé mo ti da òróró mi lójú yín so mo ti jẹ́ kó gbóná dáadáa ẹ jẹ́ kó òróró yín kó gbóná dáadáa so that kò ní lọ jókòó anyhow sí inú òróró a máa wá rọra máa kó báyìí sínú òróró.
Okay, nísìnyí mo ti dá sí ẹ ti rí. Ẹ fún ní like maybe 2 to 3 minutes. Kẹ́ tó ní ẹ fẹ́ máa, I mean, you know, turn ẹ because kó má bàa kan ṣó ti yé yín. So ẹ jẹ́ kó dín díẹ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní fi bóyá spatula àbí nǹkan kan turn ẹ over. Ẹ jẹ́ kó dín díẹ̀ tí bá máa turn ẹ over. I'll show you. So nísìn ẹ jẹ́ kí n turn ẹ báyìí. Ẹ ti rí. Tẹ́ bá notice lẹ́ẹ̀kan mo yẹ fẹ́ gbé mo ṣe realize pé shape tí mo ṣe ó gùn ju fry pan mi lọ. So ẹ try as much as possible. Kó má di pé ẹ máa ní kòkòrò tó fún yín ní sí or 7 shape 7 all join. Ẹ try láti mú wok ìyẹn fry pan ńlá sí shape nǹkan tí ẹ bá ti ṣe sílẹ̀ òun ní kí fry pan ẹ̀ kó jẹ́ ṣó ti yé yín so that ó máa straight tẹ̀ ṣe gbélẹ̀. So but mo ti gbé òróró kaná rẹ̀ dé òróró ti gbóná àti máa dá yẹn ẹ má jẹ́ fún yín ṣẹ̀ṣẹ̀ ẹ má jẹ́ kí n máa delay yín. So ṣe ti rí just keep turning but nǹkan kan nípa kókóró ni pé tó bá ṣe brown sí náà ló ṣe máa wà crunchy sí. So ẹ má jẹ́ ó jóná ẹ rí pé mo rọra mì báyìí ẹ wojú ẹ líkàdá golden colour. So ẹ lè wá báyìí tẹ́ bá ṣe rí pé ẹ ti like colour ẹ báyìí but the but here in this colour is that kò ní fún yín ní crunchiness yẹn dénú ó máa crunchy but kò ní ẹ mọ bá ṣe ń jẹ kókó kàrà so tẹ́ bá fẹ́ máa gbọ́ kàràkàrà yẹn ẹ jẹ́ kí ó dín dáadáa ṣó ti yé yín báyìí but reason tí mo ṣe ń mì báyìí ni pé ó má bàa jóná tó dá bá jùlẹ̀ báyìí kòkòrò bàjẹ́ ó máa sáré jóná so ẹ̀ dẹ̀ fẹ́ jẹ́ kó jóná. So ẹ ti rí báyìí look at that color look at our Kokoro our Adunle some people call it ṣe apẹlẹ àbí I don't know but Kokoro làwa máa ń pè ní bíbáyìí fish. Ooh la la. Look at our Kokoro. Mo sọ fún yín o shape 7 tẹ́lẹ̀ form. I told you the reason is because shape tí mo gé already. Fry pan mi kéré. So ó jẹ́ kó kán. So ní báyìí ẹ ti mọ̀ pé òróró yẹn ti gbóná. So what you need to do is just like the first one, no, ẹ má ti sáré turn ẹ jẹ́ kó dín díẹ̀ before you start turning so that kò ní break ṣó ti yé yín. So bó ṣe rí nìyẹn lékàdá wa kóyíkóyíwé. Ready. Tẹ́ bá dẹ̀ ṣe dáadáa, tẹ́ bá follow recipe, tẹ́ bá ṣe dáadáa, kẹ́ wá tẹ́ bá ti ṣe tán tó bá ti tutù kẹ́ wá kó sínú tight container yẹn ike tó bá dé dáadáa ó lè last a month tó bá ṣe tó ṣe dáadáa báyìí. So now ẹ ti rí pé bí mo yẹn stir yìí látẹ̀kán bí mo yẹn stir nìyẹn. So wow, look at that color. So you keep stirring it ni o torí tẹ́ bá jóná kò ní fún yín ní this golden brown. So the round shape tá form lẹ́ẹ̀kan ẹ jẹ́ n sáré drop òun náà sharp.
so round shape yẹn náà mo ti kó sí bí mo dẹ̀ ṣe sọ di earlier náà ni pé ẹ má sáré máa stir kó má bàa kán so ẹ jẹ́ kó dín díẹ̀ and you keep turning to give you this perfect Kokoro Adunle. You don't need to be told pé it's going to be crunchy. You know that? Yes. So if you know, you know. You know. Are you going to try this recipe? So, let not sit there. So the good aspect is that any shape to bá wù yín. The more tó bá ṣe brown sí mo ti sọ òun ni crunchiness ẹ so look at that so wọ́n bá kán mi dò tí mo ṣe lójú yín òun ni mo dín yòókù wọ́n máa ṣe nǹkan mi lẹ́yìn ètò ẹ jẹ́ n paná mo lérò pé enjoy recipe tí mo mú wá fún yín let me come and serve it ẹ mọ̀ kí n máa like kí n máa present oúnjẹ mi kó máa look presentable and palatable lójú yín so that ó máa trigger yín láti lọ recreate it. So let me serve it. I'll be back. Look at that. Look at the kokoro that ṣé lè yóò dùn kò dùn rí lójú tó ṣe dùn rí lójú náà ló ṣe dùn jẹ lẹ́nu so let me ẹ jẹ́ kí n rọra mú kékeré ìjábọ̀ ìrọ̀rùn mú kékeré ẹ jẹ́ ká wò bóyá ó crunchy bí lóòótọ́ ni Alase ń sọ ẹgbẹ́ o ẹgbẹ́ again o èmi ni mo dín so that's how it is so the more tó bá ṣe pẹ́ sí lórí iná tó bá ṣe brown sí ẹ má jẹ́ kó jóná tó bá jóná ẹ ní like look ẹ but ẹ má keep stirring tó bá ṣe brown sí ló máa ṣe so tálejò bá wá yín wá báyìí ẹ rọra gbélé ẹ kàn má dà sí orí tray oyè yín ọkẹ dà sí paper newspaper irọ́ tí bá wá kí yín lé please serve me like ọlọ́pàá like this kẹ wá rọra gbé jù sílé ẹni tẹ bá gbélé fún báyìí wọn ti gbà yín pé kókóró lòún jẹ I love you guys ire o ọjọ́ gbogbo ẹ jẹ́ ká pàdé next time.